so ẹni tó ń sọ wípé ọmọ kékeré ni wọn kò gbọ́n ọ̀rọ̀ àtàǹpàkò là ń sọ ní pé ọdún wo náà bí Sheikh Adam radiyallahu ta'ala anhu wọ́n bí Sheikh Adam ní 1917 akramakumullah so 1917 sí 64 ọmọ ọdún mélòó nìyẹn 47 years 47 sọmọ kékeré ní 47 wastawa so fikra arabita ta ló ní Sheikh Adam náà ló ní ibo ni wọ́n ti rí ilẹ̀ Lárúbáwá náà ni so ẹni tó ń sọ wípé ọmọ kékeré ni wọn kò gbọ́n ọ̀rọ̀ àtàǹpàkò là ń sọ. ẹ jẹ́ ká mọ̀ pé nínú aim and objective rabitatul a'imma wal ulama fi biladi Yorùbá òun náà ni tawhid sufufil muslimin kí mùsùlùmí kí wọ́n jọ máa rìn lójú kan náà kájọ máa rí nǹkan kan náà. a rí nù tán pé rabita láti 1964 ni Mawlana Sheikh Adam ni wọ́n ti dá kalẹ̀ àtàwọn alfa. a wà ní 2025 nísìn ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ṣé wahda yẹn ṣó tahaqqaqa lójú Mawlana Sheikh Adam alákọ̀ọ́kọ́ ni ẹ̀sìn. wahda ò lè tahaqqaqa ẹgbẹ́ kẹ́ ìjọjọ́ kan kò lè tahaqqaqa àwọn nǹkan tí ò ní jẹ́ ó tahaqqaqa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwà lójú kan yẹn náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tó Ọlọ́run ti wá sọ fún wa pé law sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan wa la yazaluna mukhtalifin wa lidhalika khalaqahum wa tammat kalimatu rabbika la'amla'anna jahannama minal jinnati wan nasi ajma'in law sha'a rabbuka tọ́lọ́ ń bá fẹ́ ni laja'ala an-nasa ummatan wahidatan gbogbo àbájẹ́ kan sùn ànírẹ́ni tí làkàyè ó yà lọ́tọ̀ ànírẹ́ni tí ìwòye ó yà lọ́tọ̀ ànírẹ́ni tí ojúpọ̀nà ó yà lọ́tọ̀ láyà zàlúnà àmọ́ bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀ ní jọra yín láyà zàlúnà mukhtalifin ẹ̀ sì pàṣẹ yín. wala yazaluna mukhtalifina illa ma rahima rabbuka àfẹ́ni tọ́lọ́hún bá kẹ́ ولذلك خلقهم torí kẹ́ máa lójú kan yẹn lọ́lọ́run ṣe dá yín. وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين. òun dá Jahannama òun dá àlìjánnà àwọn olùfẹ́ kó sí Jahannama yẹn. ọ̀rọ̀ yẹn ó jọ wípé kí ni mò ń sọ yóò pààyàn lẹ́rìn. Ọlọ́run tó mọ̀ wá ó dá wa àga bákan náà gbogbo owó ga dọ́gba bákan náà àlómi lára bákan náà àdúdú bákan náà àpupa bákan náà. La ilaha illallah. so ayàtọ̀ ọ̀tọ̀ níbi yàtọ̀ ọ̀tọ̀ yẹn ni mísà ti yàtọ̀. La ilaha illallah. ẹni tó ga gíga yẹn á ní òun wúlò níbi gíga yẹn ó lo gíga yẹn síbi dáadáa tó wúlò sí ẹni tó kúrú òun wúlò níbi kúkúrú ẹ kó lò ó síbi tí tó wúlò sí ẹni tó rìpó òun wúlò síbi tó rìpó yẹn kó lo rírìpó ẹ sí ibi tó wúlò sí bẹ́ẹ̀ ṣe wá wà nìyẹn ọwọ́ ẹlòmíì ò wọ kéńgbé ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ ọwọ́ àgbàlagbà ọwọ́ kéńgbé kó pe ọmọdé kó pe kókó tọ́ bọ kéńgbé lágbàlagbà gòkè kó kó bá ọmọdé rí nǹkan lájà tó bá ṣe rí nìyẹn. ṣé kí ní ká wá dé wá tán pé nǹkan yẹn ẹ̀mí wáyé sọ pé kò ní ṣe àbí ọ̀rọ̀ náà ti sọ ṣé àwa gbọ́dọ̀ relent a gbọ́dọ̀ máa ṣe mọ̀ a gbọ́dọ̀ relent nítorí ká ẹni tó gun yẹn tó kúrú ẹni tó rìpó tó lómi lára ẹni tó wẹ́ ká lè rí kálukú lò sí kí nǹkan àfi ká ṣe kan. ibi tí kálukú bá fìtì sí káfí hábẹ̀. káfí hábẹ̀. Allahu akbar. káfí hábẹ̀. kúkúrú ò gbọ́dọ̀ máa tàn mọ́ ẹ pé níbi tẹ́ fi fún gíga sí. ọ̀nà àbẹ̀lẹ̀ ọmú nǹkan ló dájà. ẹni tóun náà gùn kò gbọ́dọ̀ máa lérò pé ẹyin ìsàlẹ̀ ṣé wọ́n ṣe kí ni ẹni tó kúrú tó lọ sàlẹ̀ ẹyin bóun ṣe fẹ́ bẹ̀rẹ̀ tó fi mú nǹkan ẹ jẹ́ kémi náà báwo lẹ ṣe lè mú nǹkan sọ kó mú kíní yẹn. wọ́n jẹ́ pé ojú àwọn bàbá igun wọ́n ń tẹ̀lé ayé Al-Qur'ani wọ́n ń tẹ̀lé Ọlọ́run. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ni Allahu akbar. wọ́n sì ní bẹ̀rù Ọlọ́run Allahu akbar. láyé fi rọrùn. Allahu akbar.
ọ̀rọ̀ yìí ń jẹ́ ká mọ̀ sáyé pé bí gbogbo wọn bá ṣe kójọ wọ́n ti ní pé eléyìí wáàsí eléyìí máa ṣe Bẹ́ẹ̀ni. eléyìí kútúbà eléyìí máa ṣe Bẹ́ẹ̀ni. eléyìí ọmọ eléyìí máa kọ́ Bẹ́ẹ̀ni. eléyìí tọ́rọ̀ bá dàrú ó lè parí ìjà Bẹ́ẹ̀ni. gbogbo àwọn ẹ̀bùn tó wà lára wọn ìwé máa fi kálukú há síbẹ̀ pé tọ́ ẹ̀yin hẹ́ẹ̀dì Bẹ́ẹ̀ni. Ìtìrábítà wà. ó ṣe wá yé gan nísìnyí ni ẹni tó ń pẹ́ kò máa wà sí kó máa nà gàwó pé ẹ jẹ́ kẹ́mi náà ṣe Ah. tó dúró níbi tó bá ìpèkúpè ni ó máa pè wáàsí tó ń ṣe ìtukùtù ni ó máa tú Allahu Akbar Allahu Akbar ìtukùtù anakumullah ìpèkúpè anakumullah àwọn ni ó máa pè. kọ́nà kó jáde yín pẹ́ níbi ẹ̀kọ́ yìí náà láti fẹ́ mú Mawlana Sheikh Adam Radiyallahu ta'ala anhu. ẹ sọ fún wa a sì rí nínú àkọọ́lẹ̀ Mawlana Sheikh Adam ni wọ́n ní fikra arabika yìí níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ sọmọ kékeré ni wọ́n ti yàn máa ránṣẹ́ kọ́kọ́ wò náà ẹni tó fi mọ̀ bóyá ọmọ kékeré ni wọ́n àbágbàlagbà ni wọ́n anakumullah àbí wọ́n tún wọ́n sí àbí ẹgbẹ́ àwọn tó ń jìjọ pè anakumullah ó ní pé ọdún wo náà bí Sheikh Adam radiyallahu ta'ala anhu wọ́n bí Sheikh Adam ní 1917 akramakumullah Rahmatullah. so 1917 sí 64 ọmọ ọdún mélòó nìyẹn Allahu Akbar. èmi ò mọ̀ ṣírò ní o 1917 sí 64 Nah? 47 47 years 47 sọmọ kékeré ní 47 wastawa 47 yẹn ètò ti gbé nǹkan ṣe before 47 1952 tí wọ́n dá Markaz sílẹ̀ tó sì lápá bẹ́ẹ̀ ni sá tí wọ́n ṣe pé àwọn wo ló kọ́ yìí ẹ jẹ́ ká worú àwọn èyí tó kọ́ yìí ò ṣe àwọn tí wọ́n kọ́ tí wọ́n bálẹ̀ lágbára mu Allahu Akbar so fikra arabita ta ló ní Sheikh Adam náà ló ní Ọjọ́ ibo ni Ọlọ́ba. wọ́n ti rí ilẹ̀ lárúbáwá náà ni níjọ́ náà rí kò dẹ́n ṣe bí téèyàn ń kó gìrì lọ rárá Allahu Akbar so ẹni tó ń sọ wípé ọmọ kékeré ni wọn kò gbọ́n ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ là ń sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tó ń wúlò sí kò yẹ ṣe bí wá sí kìí ṣe bí wáàsí ààrẹ ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ lọ́rọ̀ tá à ń sọ yìí káwọn yẹn máa lè gbẹ́sẹ̀ lẹ̀ mọ́ káwọn máa wọ sọ́ọ̀sì káàkiri torí tiẹ̀ so gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo àwọn kéékèèké nísìnyí ó dá wa lójú pé Mawlana Sheikh Adam wọ́n ti dá nǹkan mọ̀ wọ́n ti ń gbé nǹkan ṣe tí ó láṣeyọrí dáadáa at the age of 47 akramakumullah sa gbogbo àwọn ànábì pátápátá yàtọ̀ sí ànábì Musa ànábì Isa alayhi salatu wa salam nìkan ni ó pé 40 years àwọn yòókù 40 ni wọ́n pé 40 years ká tó gbé wọn dìde ká tó bẹ̀rẹ̀ sí rán wọn ṣẹ́ akramakumullah so ìyẹn ni pé èèyàn tó 40 years hatta idha balaga ashuddahu wa balagha 40 sanatan ó nìyẹn ṣé 47 táwọn wí kò ti bímọ Allahu Akbar ẹ́ tọ́mọ náà ti máa súnmọ́ àti gbéyàwó àbí lọlé ọkọ àwò Wọ́n sì ti kọ́ àwọn ọmọ yẹn tí wọ́n ti dà fáà. tí wọ́n ti ṣe tíra tí tíra ti jáde ságbáyé tó kúrò ní ilẹ̀ èèyàn ẹni dúdú tó ń sọ̀rọ̀ yẹn dẹ̀ndẹ̀lẹ̀ lòun Bẹ́ẹ̀ni. ń sọ̀rọ̀ ẹni tí ó mọ̀ tayọ ìtòsí ẹ̀ ẹ̀yẹ́ wọ́n ọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ yẹn lè rán kàkún kọ́nà kó jẹ́ àrí pẹ́sà